Tinubu yẹn náà deny kí gbogbo amọ́lé gbogbo Tinubu lẹ́kọ̀ọ́ kí wọ́n jáde kó wá sọ ibi tí wọ́n ti tọmọ Tinubu. àṣírí ńlá rèé o nípa Bọ́lá Tinubu. àwọn ọmọ Èkó tó mọ̀ nípa Èkó gangan nípa bí Tinubu ṣe ṣẹ̀wá bó ṣe jẹ́ gangan ló tú àṣírí yìí o. wọ́n túṣu désàlẹ̀ kòkò. Balógun Èkó sọ kúlẹ̀kúlẹ̀ bí Tinubu ṣe sọ ara ẹ̀ di ọmọ ẹbí Tinubu gangan. ọ̀rọ̀ yìí ló jáde látàrí sẹtífíkẹ̀tì tí Tinubu lọ fún àwọn INEC tí àwọn Chicago State University sọ pé àwọn kọ́ làwọn fún o, tí gbogbo ọ̀rọ̀ sẹtífíkẹ̀tì yìí fi wá de yánpọnyánrin láàrin òun àtàtíkù. ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ gbogbo èèyàn pátápátá tó fi dé gbogbo ibi tí orúkọ Nàìjíríà wà. àkàrà ti wá tú sépo báyìí o lórí bí Tinubu ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ ẹbí Tinubu gangan àti bó ṣe rí sàtífíkẹ̀tì Chicago State University. gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ lẹ́nu Balógun Èkó yìí. Welcome to Digi Naija, where we bring you latest stories. Remember to like, share and follow us. Gbogbo àṣírí lórí bí Tinubu ṣe submit certificate sí INEC tí CSU Chicago State University sọ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ o. gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ bó ṣe ṣẹ̀wá. Balógun Èkó farabalẹ̀ ó sọ̀rọ̀ bí Tinubu ṣe ṣẹ̀wá tó fi di ẹni tí ọ̀rọ̀ fake certificate ń jámọ́ lórí, àwọn tó ràn án lọ́wọ́ láti máa jẹ́ orúkọ tó ń jẹ́ àti bó ṣe ní àǹfààní láti lọ lo orúkọ Tinubu nílùú òyìnbó. gbogbo ẹ̀ pátá ní Balógun Èkó sọ nínú fọ́nrán yìí. Baba K.O. Tinubu is Kafaru Olúwọlé Tinubu. ó bí àkọ́bí obìnrin. àkọ́bí ẹ̀ obìnrin yẹn ó ṣaláìsí ìgbà tí Tinubu tó ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ bàbá ẹ̀. Màmá Tinubu ò kì í ṣe ọmọ ọ̀dọ̀ ní ọ̀dọ̀ Abibat Mogaji o. Màmá Tinubu ò ṣe ọmọ ọ̀dọ̀ Abibat Mogaji. Tinubu ló ṣiṣẹ́ ní ọ̀dọ̀ K.O. Tinubu, that is Kafaru Olúwọlé Tinubu. ọlọ́pàá ni bàbá yẹn, lọ́ọ̀yà dẹ̀tún ni. ọlọ́pàá ni ní Old West ní ayé ìgbà yẹn. Tinubu ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Tinubu dẹ̀ mọ ọmọ ẹ̀ tó kú yẹn. ní under gbà yẹn, ní during ìgbà yẹn ni Tinubu travel. ó fi orúkọ ọmọ yẹn ó change. orí ẹ̀ yẹn títà rẹ̀ ló change sí Ahmed because obìnrin lọ́mọ yẹn. ṣe mọ̀ pé wọn kì í tẹ̀ka, kò dẹ̀ sí biometric. obìnrin ni, ṣùgbọ́n Bọ́lá Tinubu mú orúkọ ẹ̀ ó lọ fi ṣe pálí, so wọ́n á lè fi pé ọmọ Tinubu ni, ó lọ fi gba visa. gbogbo alamọ bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ń lọ, ṣùgbọ́n òun change àárín orúkọ ọmọ yẹn ó change ẹ̀ sí Ahmed. so Bọ́lá yẹn orúkọ obìnrin ni. àwọn tó mọ̀ díẹ̀ wọ́n wà láyé, àwọn tó dẹ̀jọ́ tó wọ́n ti kú. àwọn tó jọ tó lọ́jọ́ náà lọ́hùn, ìyá Abibatu Mogaji, bàbá K.O. Tinubu, bàbá kí lórúkọ ẹ̀, Múrí Òkúnlá, àwọn ló mú Tinubu lọ sí iwájú Wahab Fọláwíyọ láti lọ fi Quran búra pé ọmọ bíbí inú àwọn ni. bàbá kan wá wà tó jẹ́ olórí ẹbí àwọn Tinubu, NS Tinubu ló ń jẹ́, òun ló lórí ẹbí wọn. wọ́n mú Tinubu náà lọ sí ibẹ̀. bàbá yẹn náà sọ pé ọmọ bíbí inú àwọn ni. lọ́jọ́ náà lọ́hùn, àwọn tó bá wà láyé wọ́n á testify sí nǹkan tí mo sọ yìí. ó ra Mercedes fún bàbá yẹn. Mercedes tó rà fún bàbá yẹn, Shagari type oní stretch yẹn ló rà fún bàbá olórí ẹbí NS yẹn. gbogbo àwọn ọmọ Tinubu wọ́n máa gbọ́ nǹkan tí mo sọ yìí. gbogbo àwọn ọmọ Tinubu original ni mo sọ yìí o, wọ́n máa gbọ́ nǹkan tí mo sọ yìí. bàbá yẹn lo stretch Mercedes 200. Bọ́lá Ahmed Tinubu ló rà fún. ìgbà tí bàbá yẹn mú wá, Kafaru tó mú Tinubu wá, ó lọ́mọ òun ni. ṣe lè mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé bàbá yẹn bí ọmọ Tinubu, but ọmọ bàbá yẹn ti ṣaláìsí. ó lọ́mọ tóun bí síta ni. bàbá yẹn ló bí àwọn Dèjì Ọ̀hándò pẹ̀lú ìkejì ẹ̀. ṣe wá rí bàbá yẹn náà, ẹ lọ wo history àwọn tó bá wà tọmọ bàbá yẹn dáadáa, ìyẹn Kafaru yẹn,
ó live bí ọba ni, kíní ló ń gbé ibi Purple Street níbi ibi tí shrine Fẹlá wà. Ó wá kúrò ń bẹ̀, ó wá sí Adé Ọlọ́dẹ́kùn. Ilé tó gbẹ̀yìn sí Adé Ọlọ́dẹ́kùn tí Zenith Bank wà, ilé bàbá yẹn nìyẹn. Ó move láti ibẹ̀ yẹn, ó move wá sí ibẹ̀ yẹn, lọ́yà ni. So ìgbà tí wọ́n fa gbogbo ọ̀rọ̀ yìí, bàbá kan wà, Rafiu Tinubu, òun ni head of service, kò lè sọ̀rọ̀ torí pé ó wà lọ́dà Tinubu. But ìgbà tí Tinubu kúrò, bàbá yẹn kúrò, bàbá yẹn jáde, ó ní kò kí n ṣe ẹbí àwọn, páwọn ò mọ̀ rí. Gbogbo àwọn ẹbí Tinubu tó jẹ́ original wọn láwọn ò mọ̀ rí. Ṣùgbọ́n bàbá Kàfárù yẹn ní ọmọ òun ni, but everybody deny. Ṣẹ́rí Kẹ́mi Nelson tó ń pè ní Yèyé Ṣẹwà, màmá Kẹ́mi Nelson ní Tinubu ni, tó bá wà láyé òun náà deny pé Ahmed Bọ́lá Tinubu kò kí n ṣe bí àwọn ò mọ̀. Ṣé bàbá tó mú wá yẹn, ọlọ́pàá ni bàbá yẹn, yẹn Kàfárù yẹn tó lọ́mọ òun ní Tinubu. Gani Fáwẹ́hìnmí, ìgbà tí Tinubu fẹ́ contest, orúkọ yẹn ni Tinubu fi ṣe senator. Ìgbà tó wá fẹ́ di ṣe governor ló ní problem pẹ̀lú orúkọ yẹn. Gani Fáwẹ́hìnmí ní kí ó lọ mú àwọn document ẹ̀ wá, because wọ́n mọ̀ kó ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà, gbogbo ló wà ní 5 years ago. Wọ́n wá competition, wọ́n kọ sí ọ́fíìsì Ọbásanjọ́. Ní under Ọbásanjọ́, àwọn petition tó kọ orí tébù Àtíkù Abubakar ni ó ń dé sí. Wọ́n wá kó ní time yẹn àwọn tí wọ́n ní kọ́ lead investigation pé ọlọ́pàá, iṣẹ́ ọlọ́pàá ni kọ́ lọ investigate. Lára àwọn team yẹn òun ni Rilwan Akiolu wà. Ìgbà tí Rilwan Akiolu ó meet Bọ́lá Tinubu, wọ́n jọ bára wọn sọ̀rọ̀. Rilwan Akiolu ní kò kí ń ṣe iṣẹ́ òun, ọwọ́ ọ̀gá òun Musiliu Smith níṣẹ́ yẹn wà. Ibi tí bàbá Musiliu Smith yẹn tóun náà ti gba àbọ̀dì fún Èkó yẹn nìyẹn. So wọ́n fà pẹ̀lú Funsho Williams nígbà yẹn ní àwọn bàbá yẹn, Abibat Mogaji, ìyá Abibat Mogaji, K.O. Tinubu àti Múlí Okunọlá àti Fẹ́mi Òkúnnù, wọ́n lọ fi Quran búra pé ọmọ àwọn ní Bọ́lá Tinubu. Àwọn yẹn ikú rédèrèdè lọ́kú, Fẹ́mi Òkúnnù yẹn ó yìí wà láyé. So Tinubu Rilwan Akiolu ìgbà tó wà lọ́lọ́pàá, òun ló ó wà lára àwọn team tó ní kó investigate Bọ́lá Tinubu. Wọ́n wá lọ bá IG Musiliu Smith, true yẹn wọ́n fi bá Àtíkù sọ̀rọ̀. Àtọ́ bá Àtíkù sọ̀rọ̀, gbogbo fáìlì yẹn wọ́n jẹ́ kó déwájú Ọbásanjọ́. Wọ́n tẹ gbogbo fáìlì yẹn, wọ́n tẹ̀rìn. Ibẹ̀ ni Bọ́lá Tinubu àti Àtíkù lọ ti pàdé ara wọn. Ṣé wọ́n ti pé wọ́n jọ form AD ni? Ohun tó fa relationship wọn nìyẹn. Kí ló fa relationship Haúsá àti Yorùbá? Ohun tó fa relationship wọn tó fi jọ dá pátì lẹ́nu yẹn. Ṣé wàá rí Akiolu, ó ti máa ń lóun máa jọba láti kékeré. Àwọn ọ̀rẹ́ Gbádégẹṣin, ó ti máa ń sọ fún wọn pé òun máa jọba. Ìgbà tí pápá kú, tí wọn ọmọ bọ́yẹ máa ṣe, ó fi ọ̀rẹ́ ó fi jẹ elétò ìdìbò, so ìyẹn lè sọ di ọba. Wọ́n wá lọ bá Bọ́lá Tinubu ní gọ́vnà. Wọ́n sáré tó, ẹ lọ wo space yẹn, kò ṣẹlẹ̀ rí kí ọba kan kú kọ́dẹ̀ sáré kú kọba. Well, ó ti ṣẹlẹ̀ ní onírò náà sí, so orí Akiolu àti rí. Wọ́n sáré cook, wọ́n fi jọba. Òun ni oore tó ṣe fún Tinubu lọ́jọ́ náà lọ́hùn, òun ni wọ́n san fún padà lọ́ ṣe fi jẹ ọba. Ìdí tí wọ́n ṣe ń ránṣẹ́ nìyẹn. Ṣé rí pé òun náà ni wọ́n mú Ambode fún, tí odidi ọba, olórí burúkú ọba, wọ́n sọ pé táwọn èèyàn by the grace of Almighty Allah, if you don't vote for Ambode, you will go by the lagoon. Ṣé rí pé àwọn Igbo tó lọ́ máa go by lagoon, òun lógún wá kó, but òun náà lẹ́gbẹ̀ẹ́ kan. Bàbá Musiliu Smith, ọmọ Èkó, tẹ́jẹ̀ gbàbọ̀dì tó yẹn, wọ́n ra jeep méjì fún wọn. Oore tó wá sọ fún bàbá Musiliu Smith, Abattoir ní Agége, wọ́n gbà ní ọwọ́ Garima, Alhaji Garima Mohammed, wọ́n gbà lọ́wọ́ ẹ̀, wọ́n wá list, wọ́n franchise ẹ̀ fún bàbá Musiliu Smith for 99 years. 99 years, Abattoir 99 years fún èèyàn kan, ṣé kò fẹ́ kú mọ́ ni? Oore tó fi san bàbá Musiliu Smith nìyẹn. Ẹ wá wo ibi tó ti lọ búra lọ́jọ́ sí. Ṣé mọ̀ pé chief imam bẹ̀, Hafiz Abu,
àwọn Akíolú náà ni wọ́n wọ̀ ọ̀kẹ́ ìyẹn ní ẹgbẹ́ kan tàwọn Muslim. Conspiracy yẹn ó ti ń lọ ohun tí Tinubu ṣe dé bó ṣe dé Èkó nìyẹn. Àwọn mọ́gàjì ìyá mọ́gàjì Múrí Okùnọlá àti K.O. àti bàbá Fẹ́mi Òkúnù àwọn ọlọ́mọ Tinubu wa bí Tinubu ṣe rí nìyẹn. Kò sí ẹni kí gbogbo fámìlì Tinubu lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ká sun ilé wọn ní ẹyọ kọ̀ọ̀kan kó jáde kó wá sọ ibi tí wọ́n ti tọmọ Tinubu. Mama Kẹ́mi Nelson dínà ẹ̀, bàbá Rafiu Tinubu yẹn náà dínà ẹ̀, kí gbogbo amọ́lé gbogbo Tinubu lẹ́kọ̀ọ́ kí wọ́n jáde kó wá sọ ibi tí wọ́n ti tọmọ Tinubu. Àásùn ilé gbogbo wọn tí wọ́n bá sọ pé ẹbí àwọn ní Tinubu, kí Tinubu lọ mú birth certificate hospital tó bí sí kó mú jáde, ẹni tí ó bá tọmọ kó mú jáde. Àfàwàlà yìí ó ti tó, enough is enough, ó tó bẹ́ẹ̀. Àwọn bàbá tó gbàbọ̀dì fún wa nìyẹn, ìmí ìlú wọn tó bá kú àwú òkú ẹ̀. Àwọn bàbá burúkú, àwọn ìyá burúkú, ìyá bíbá tí wọ́n gájì tó rí jákújákú yẹn. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọ Èkó gangan, ohun tẹ́ ẹ bá mọ̀ nípa gbogbo èyí tí Balógun Èkó sọ yìí ẹja gbọ́, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì tiro. Drop your comment, remember to follow us and share this video. This is Digi Naija, thanks for watching, bye for now.